الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فاللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إليني الدرس الثالث. إذن لك ولكته التي نترى تيسير النحو. الدرس الثالث. إذن لك ولكته التي نترى تيسير النحو. أقوى تيسير النحو. الدرس الثالث. إذن لك إليكته. إذن لك إليكته. انت مقبيوني إذن لك يوني الكلام العربي. الكلام العربي. أورو لارباوة. أورو لارباوة. سونينو النحو إنكا كوكو تي أولو من النحو تبادنو تيرامينا. So tí kìí ṣe tíra beginners gan àbáwọn tíra mìíràn tó wà fún beginners. Nǹkan àkọ́kọ́ tẹ́rì tí wọ́n kọ́kọ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ òun náà ni alkalam alkalam alkalam. Kí ni nǹkan tó ń jẹ́ ọ̀rọ̀? Alkalam òun ni ọ̀rọ̀. So kí ni wá ní nǹkan tó ń jẹ́ ọ̀rọ̀ gangan? Àbúkátà láti mọ̀ so that àwọn nǹkan mi tó bá yàtọ̀ sí a mọ̀ pé àwọn nǹkan yẹn kọ́ wọn kì í ṣe ọ̀rọ̀. Àwọn nǹkan yẹn àwọn kì í ṣe ọ̀rọ̀. Wọ́n á lè jẹ́ ọ̀rọ̀ níbòmí o, ṣùgbọ́n ní ọ̀dọ̀ àwọn àfọ́ní nahwu wọn kì í ka nǹkan yẹn kú ọ̀rọ̀. wọn kì í ka kún ọ̀rọ̀. الكلام العربي. ọ̀rọ̀ lárúbáwá. ọ̀rọ̀ lárúbáwá. afáàní alkalamu tó ń jẹ́ ọ̀rọ̀. tó ń jẹ́ ọ̀rọ̀ العربي tó ń jẹ́ ọ̀rọ̀ lárúbáwá. هو اللفظ المفيد بتركيبه من كلمتين فأكثر. هو اللفظ المفيد بتركيبه من كلمتين فأكثر. òun ni aláfóso nǹkan aláwọ̀kọ́ nìyẹn tábùkátà láti ọkọ̀ dìmọ̀. òun ni gbólóhùn. wọ́n máa sọ pé tí ó ń jẹ́ ọ̀rọ̀ kì í ṣe pé wọ́n kàn sọ èèyàn kàn náwó báyìí ó sọ pé mo ti sọ̀rọ̀ inú náhù. èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀, ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ jáde lórí ahọ́n. ó wá gbọ́dọ̀ jẹ́ almufidu. yóò tún wá ṣàǹfààní, kò ní jẹ́ ọ̀rọ̀ lásán. ẹnìkan tó kàn ń bí ọ̀rọ̀ ẹni tó jẹ́ wèrè nísìnyí, àfẹ́nàlá kálọ́kùláwà kó rò níbi ìjẹ́ wèrè àbí ìkankan náà àwọn mọ̀lẹ́bí wa. ó lè máa ṣe wá ní tí wọ́n fi máa ṣe àpèjúwe bú. so ẹni tí kò gbádùn tó jẹ́ aláǹgànà, ìròyìn abẹ́ tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ kò ní ṣàǹfààní lọ́pọ̀lọpọ̀ gbà. tí wọ́n bá dẹ̀ sọ̀rọ̀ tó ṣàǹfààní gan, á sọ pé òkè láfúdò ni mùfídù ni. ṣùgbọ́n má jẹ́ mú ká tó wà ń bẹ̀ tó ṣe kíni tí kò ní jẹ́ kí ó jẹ́ ọ̀rọ̀. wọ́n ní pé kíni ọ̀rọ̀ téèyàn bá sọ náà, ẹni tó fẹ́ sọ̀rọ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ pé ó gbà lérò láti sọ̀rọ̀. sábà mẹ́lẹ̀ yẹn ní inú al-Ajurrumiyya insha Allahu ta'ala. so al-muhim òun ni pé àfẹ́ yájú àsìfẹ́fẹ́ lójújú. al-kalamu al-arabi òun ni al-lafzu gbólóhùn al-mufidu tó ṣàǹfààní bitarkibihi pẹ̀lú pé wọ́n gbégun ra wọn. láfúdù yẹn ó jẹ́ láfúdù àkọ́kọ́ nìyẹn, ó wá ṣàǹfààní bitarkibihi ọ̀rọ̀ yẹn wọ́n wá gbégun ra wọn min kalimatayni fa akthar látara gbólóhùn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. tó túmọ̀ sí pé tá bá rí láfúdù lásán bíi zaidun. zaidun kì í ṣe kalam torí pé kíni lam yakun fihi at-tarkib. kò sí tarkib bẹ́ẹ̀ wọ́n gbégun ra wọn. wọ́n gbégun ra wọn. wọ́n tá bá rí gbólóhùn méjì gbólóhùn méjì lápèjúwe eléyàn tó jẹ́ pé ó ṣàǹfààní tarkib ti ṣẹlẹ̀ nìyẹn, ó túmọ̀ sí pé májẹ̀mú kalam tí wọ́n mention bí ó ti pèsè lára nìyẹn. huwa al-lafzul mufidu òun ni gbólóhùn tó ṣàǹfààní bitarkibihi min kalimatayni fa akthar pẹ̀lú pé wọ́n gbégun ra wọn látara kẹ́límà méjì, kò ní jẹ́ ọ̀kan lásán. ọ̀kan ní kọ huwa kalẹ̀
kí wọ́n sọ pé yẹn ti sọ̀rọ̀ àbí kí wọ́n kàn kọ muhammadun kalẹ̀ lásán kí wọ́n sọ pé yẹn ti sọ̀rọ̀ àyàfi tó bá jẹ́ pé nǹkan kan ti pamọ́ sábẹ́ gbólóhùn yẹn bí kí wọ́n bí yàn pé man fi dari talento wà nulẹ̀ kí wọ́n dáhùn pé muhammadun so eléyàn ó ṣàǹfààní gbogbo májẹ̀mú sì pèsè lára ṣùgbọ́n májẹ̀mú yẹn pé lọ́nà tá a fojú rí torí pé taqdiru rẹ̀ ń tó pamọ́ bẹ̀ ni pé muhammadun fi dari muhammadu ló wà nulẹ̀ iná ni ń tó pamọ́ bẹ̀. naam ani wa min amthilatihi inú àwọn àpèjúwe alkalam inú àwọn àpèjúwe alkalam alarabi òun ni allahu wahidun ọ̀kan ṣoṣo ni allahu muhammadun aminun muhammadun aminun olùfọkàntán òun ni muhammad nahnu nahfadhul qur'ana àwa ń há alqur'an àwa ń há alqur'an so àwọn eléyìí kàlámù ni wọ́n rí pé allahu wahidun láfúrò ni mufidu ni wọ́n tún wá gbé gọ́ra wọn látara kẹlímàtẹ́yìn gbólóhùn méjì kẹlímà méjì allahu àti wahid so eléyìí ẹlẹ́kẹta yìí nahnu nahfadhul qur'an so a rí pé gbólóhùn mẹ́ta eléyìí nahnu nahfadhu alqur'ana gbólóhùn mẹ́ta yìí náà nìyẹn so wọ́n yìí sọ pé min kalimatayni fa akthar ó lè jẹ́ kẹ́límà méjì bí muhammadun aminun yìí náà fa akthar tàbí kó jù bẹ́ẹ̀ lọ ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ mẹ́rin ó lè jù bẹ́ẹ̀ lọ so gbọ́ ẹ̀ pátá kàlámù ni lókùn ìgbà tó bá ti ṣàǹfààní lókùn ìgbà tó bá ti jẹ́ almufidu ẹlẹ́ẹ̀kẹrin nusalli fil masjidi jama'atan à ń kírun nínú mọ́sálásí ní jama'a àdákí naam à ń kírun ní jama'a ni ẹlẹ́ẹ̀karùn sawmu ramadana min arkanil islam sawmu ramadana min arkanil islam àwẹ̀ ramadana nínú orígun islam ni àrí pé àwọn àpèjúwe tí wọ́n mú wá ó ṣe kíni ó pẹ̀ka allahu wahidun àpèjúwe kẹlímà méjì nìyẹn nahnu nahfadhu alqur'ana kẹlímà mẹ́ta àwọn ha qur'an nusalli fil masjidi jama'atan à ń kírun ní jama'a ní masalasi àpèjúwe mẹ́rin lélẹ̀ sawmu ramadana min arkanil islam àwẹ̀ ramadan nínú orígun islam ló wà àpèjúwe gbólóhùn márùn lélẹ̀ afáàní kullu mithalin min hadhihi al-amthila gbogbo àwọn àpèjúwe nínú àwọn àpèjúwe yìí yusamma kalama wọ́n pè ní ọ̀rọ̀ arabiyya ọ̀rọ̀ lárúbáwá kullu mithalin min hadhihi al-amthila yusamma kalaman arabiyya ọ̀kọ̀ọ̀kan náà àwọn àpèjúwe márààrún tá a mú wáyé wọ́n máa ń pè wọ́n ní ọ̀rọ̀ lárúbáwá orúkọ wọn tí wọ́n jẹ́ òun ní ọ̀rọ̀ lárúbáwá li'annahu jumalun mufida torí pé sentences àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ tó ṣàǹfààní ni wọ́n ṣàǹfààní wọ́n yìí ṣe gbólóhùn ọ̀yọ̀kan lásán gbólóhùn tó ń gbé gunra wọn ni wọ́n tún wá ṣàǹfààní wọ́n tún ṣe kí ni wọ́n tún ṣe àǹfààní. afadati sami'a ma'nan tamman afadati sami'a ma'nan tamman so wọ́n ṣe ẹni tó ń gbọ́ wọ́n ṣe wọ́n láǹfààní tó complete ẹni pé ẹni tó ń gbọ́ kò ní expect pé kí lẹ́ni yìí kí ló tún fẹ́ sọ mọ́ tí wọ́n sọ fún mi pé allahu wahidun ọ̀kan ṣoṣo ni allahu ẹ̀mí ìyẹn ẹsẹ̀ máa expect pé ọ̀rọ̀ rẹ̀ ò tí ì pé mọ́ yàtọ̀ sẹ́ni tó sọ pé tí ustaadu bá dé idha jaa al ustaad tí ustaadu bá dé so yàrá pé ẹni tó gbọ́lẹ̀ yóò máa expect pé kí ló fẹ́ ṣẹlẹ̀ tí ustaadu bá dé ìyẹn á máa expect وسنة الله واحد نحن نحفظ القرآن نصلي في المسجد جماعة وقويتك يعني ما expecting كما so أفادت السامعة معنى تاما والشيء أن تبقى وشي لنفاني to complete ولم يعد منتظرا لكلام بعدها يتممها وسي تما expect كما دورو من درو دي أورو وكل ينير يوا complete أورو تشواجو so bí ẹni tó sọ ǹjẹ́ al-ustadh tí ustadh bá dé ẹ̀rí pé ẹni tó bá gbọ́ yẹn yóò máa expect pé kí ló fẹ́ ṣẹlẹ̀ so ṣùgbọ́n bí àwọn ilé yẹn lam ya'ud
السامع منتظرا لكلام بعدها يتممها. ẹni tó gbọ́ expect nǹkan mímọ́ lẹ́yìn rẹ̀ láti fi complete ẹ̀ ó ti pé fúnra lára ẹ̀. àfáàní wa amma ma la yufid, ẹ wàá rí eléyìí tí ó ṣàǹfààní, gbólóhùn tí ò bá ṣàǹfààní kódà kó gún tàrírọ̀ ẹ̀, kódà kó gún tàrírọ̀ ẹ̀ rí, fala yusamma kalama, wọn kì í pè ní ọ̀rọ̀, wọn kì í pè ní ọ̀rọ̀. wọn kì í pè lọ́rọ̀. so fala yusamma kalaman arabiyya, wọn kì í pè ní ọ̀rọ̀ lárúbáwá. falaw qulna, wọn ní tá a bá sọ yí pé, tá a bá sọ wípé muhammadun huwa alladhi, muhammadun huwa alladhi, muhammadu ló tí wọ́n rẹ̀ ní ẹ̀hún, muhammadu ló ṣe kí ni àmọ́, àmọ́ kí ni muhammadu ṣe. so a rí pé nǹkan yẹn kò complete, kò ní ìtumọ̀ kankan, kò ní ìtumọ̀ kankan. sawmu ramadana min, oṣù ramadanu àbí gbígbààwẹ̀ ramadanu nínú, nínú kíni kò yé, nínú kíni kò yé. fil masjidi, nínú mọ́sálásí, kí ló wà nínú mọ́sálásí àmọ́ tó kò pé. kul kana shita'ul madi, ní àsìkò ọyẹ́ tó lọ, ní àsìkò ọyẹ́ tó lọ, kí ló ṣẹlẹ̀ lásìkò ọyẹ́ tó lọ, kò complete ẹ̀. so gba àwọn ọ̀rọ̀ ilé nǹkan wọ́n complete. hal muhammadun, ìjẹ́ muhammad, ìjẹ́ muhammad ṣe kíni, kò sàǹfààní, kò sàǹfààní. kana inda, ó wà ní, ó wà ní, ó wà níbo, kí ni nǹkan tó ń ṣe ń bẹ̀, kí ni nǹkan tó ṣẹlẹ̀ àmọ́. fi nahari, nínú odò, nínú odò, kí ló wà nínú odò, kí ló ṣẹlẹ̀ nínú odò àmọ́. so gba àwọn eléyìí pátá wọn ṣàǹfààní látara rẹ̀ ńkọ́ o, wọn kì í ṣe ọ̀rọ̀ lárúbáwá, wọn kọ́ wọn pẹ̀lú èdè lárúbáwá ṣùgbọ́n wọn yìí sọ̀rọ̀ lárúbáwá torí wọn ṣàǹfààní, wọn ṣàǹfààní. naam, so kì í ṣe ogun tó bá kọ kalẹ̀ lédè lárúbáwá lásọ pé masha Allah lárúbáwá eléyìí àbí lágbáyà ń sọ lárúbáwá. so bí ó ṣe rí náà ní eléyìí. wa hakadha, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fani fahadhihi al-amthilatu la tusamma kalaman arabiyya, gbogbo àwọn àpèjúwe tó lọ yìí a kì í pè wọ́n ní ọ̀rọ̀ lárúbáwá. li'annaha la tufidu ma'nan tamma, torí pé wọ́n ṣàǹfààní láǹfààní eléyìí tó complete. ولا يزال وما زال السامع ينتظر أن يسمع من المتكلم ما يتم أو ما يتم به المعنى الذي بدأ به هذه الجمل. bákan náà ni ẹni tó ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn kò yé máa expect látọ̀dọ̀ ẹni tó sọ̀rọ̀ yẹn fún pé kó complete ẹ̀, kó sọ̀rọ̀ yẹn pé kí túmọ̀ yẹn bá lè pé. ní fahiya jumalun lam tatim, so àwọn sentences yẹn o, sentences tí ó ti complete ni, sentences tí ó ti complete náà ni wọ́n. so bí ó ṣe rí náà lélẹ̀. so lẹ́yìn náà al-as'ila, exercises. afáàní السؤال الأول بير علاقة أذكر أمثلة للكلام العربي، mú àwọn àpèjúwe wá fún ọ̀rọ̀ lárúbáwá, pé bùkátà láti mú ọ̀rọ̀ wá àkọ́rọ̀ tó kó àwọn nǹkan, àwọn májẹ̀mú ọ̀rọ̀ tó kó sínú tàfà àti tó ń sọ fún wa. so huwa al-lafdhu al-mufidu, so bákan náà ó tarakkaba min kalimatayn fa akthar, tí wọ́n gbé gunra wọn látara gbólóhùn méjì àbí jù bẹ́ẹ̀ lọ. السؤال الثاني بير لك ميز الكلام العربي بخط تحته فيما يأتي، وني differentiate ṣàdáyan rí ọ̀rọ̀ lárúbáwá pẹ̀lú ìlà, pẹ̀lú pé kò fàlà sábẹ́ rẹ̀ nínú àwọn nǹkan tó ń bọ̀ yìí. ó fàlà sábẹ́ ilé tó bá jẹ́ ọ̀rọ̀ lárúbáwá mẹ́. kátàbà fi, ó kọ sínú kíni, hadihi shajaratun, hadihi shajaratun, this is a tree, igi ni eléyìí. ila al-masjidi, lọ sí masalasi. muhammadun sadiqun, olódodo ni muhammad. hajju baytillahi al-haram, hajju baytillahi al-haram, ṣíṣe hajju lọ sí ilé Allahu
àbẹ̀wọ̀. Anta mu'addabun, ẹlẹ́kọ̀ọ́ ni ọ́, ọmọ tó lẹ́kọ̀ọ́ yìí náà ni ọ́. So hal hadha, ǹjẹ́ eléyìí an-nahwu sahlun, nahwu ó easy. So gẹ́ àánà ṣe ń rí, àánà ti rí báyìí pé ó rọrùn, kò sí nǹkan kan tó lé ń bẹ̀. Walhamdulillah. As-su'alu thalith, so àwọn eléyìí tí wọ́n mú wáyé láti bí kataba fi àti an-nahwu sahlun, eléyìí tó bá jẹ́ ọ̀rọ̀ Lárúbáwá ń bẹ̀, so afala sábẹ̀ wọn tàbí ká kọ jáde sínú exercise book wa. As-su'alu thalith, ìbéèrè ẹlẹ́kẹta, wọ́n ní akmil ma ya'ti li takuna kalaman arabiyya, complete tó ń bọ̀ yìí kó bá lè fọ́ọ̀mù ọ̀rọ̀ Lárúbáwá, complete wọn kó bá lè fọ́ọ̀mù ọ̀rọ̀ Lárúbáwá. Nata'allamu fi, à ń kẹ́kọ̀ọ́ ní àfin tí ó complete àfi sẹ́yìn rẹ̀ tí ó fún nítumọ̀ tó ní àǹfààní. Arkanul islami, àwọn orígun islam, a kọ nǹkan sẹ́yìn rẹ̀ tí ó fún ní àǹfààní. Nahrun nili, river nile, river nile, so àfin kankan sí bóyá ó tóbi ní mìíràn ṣe kíní kan ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Misrul kinana, misrul kinana, misra Egypt tó jẹ́ alkinana, alkinana tó máa rẹ̀ òun ni eléyìí tí Allahu subhanahu wa ta'ala tó sọ. So alkinnu walkinnatu walkinanu tó máa wọn ni pé wiqa'u kulli shay'in wa sitruhu, wọn ni tó máa ń dáàbò bo nǹkan, tó máa ń dáàbò bo, tó máa ń jẹ́ gàgà fún. So àwọn eléyìí á fi àwọn gbólóhùn kọ̀ọ̀kan sẹ́yìn wọn, kò bá jẹ́ méjì, kò bá jẹ́ jù bẹ́ẹ̀ lọ, kó bá lè ní àǹfààní tí ó pè, kó bá lè ní àǹfààní eléyìí tí yóò pè tí ó sì fọ́ọ̀mù al-kalamu al-arabi. So eléyìí ni ìparí ad-darsu ath-thalithu. Wallahu ta'ala a'la wa a'lam. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.